Igboho ló lọ pa lágbájá ló ṣe báyìí àmọ́ ohun tá a bá ti fi léta oníkálùkù ó mọ̀ pé ibi táwọn Igboho wà nìyí. Àìmọye nǹkan míì tó ṣẹlẹ̀ tá a láǹfààní láti gbé sórí ẹ̀rọ agbágbé àmọ́ gbogbo ohun tá à ń post ẹ̀ láti jẹ́ ká yóò mọ̀ pé nǹkan báyìí làwa ṣe. Nítorí tá a bá láǹfààní láti wọnú ìlú kan a kì kábíyèsí ibẹ̀ wọ́n sì fún wa láwọn ọdẹ tó mojú léjànú igbó yìí láti tọ́ wa sọ́nà wípé ibí yìí ni ká gbà, ibí yìí ni ká gbà, ibí yìí ni ká gbà. Àtàwọn fìjìláńtẹ àtàwọn ètò ẹlẹ́tọ̀ ààbò lájọ́ rìnrìn ọ̀hún. Sójà ń bẹ nínú wa, ọlọ́pàá ń bẹ nínú wa, DSS ń bẹ nínú wa, lákúra wa àti àwọn ọmọ Yorùbá míì lákúra wa pé kájọṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí. Nítorí ìka pawọ́pọ̀ wọn mọlé láìrìn ẹ̀rùn, wọ́n pawọ́pọ̀ wọn màgìyàn, àwọn oyin wọn pawọ́pọ̀ wọn ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni. Gbogbo mi ò fẹ́ kú kan kò lè joyè ilé bàbá ẹ̀. Ló fi jẹ́ pé gbogbo ibi tá a bá lọ la fi láǹfààní láti gbé sórí ẹ̀rọ àgbàgbé. Kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí fọ́nrán tá a rí tí wọ́n ti ṣó gbogbo àbà àwọn Fúlàní. Bó ló ti jẹ́ bẹ́ẹ̀, bó ló sì ṣe rí bẹ́ẹ̀. Kábíyèsí Alípàtà ọba wa nílùú Ìgbòho ló pe àwọn Fúlàní. Nígbà tó pe àwọn Fúlàní, àbàtà lọ́yẹ̀ wọ́n fẹ̀sùn kàn wọ́n wípé àwọn ọmọ kan wà ń bẹ̀ tí wọ́n ń lo ìbọn tí wọ́n jẹ́ Fúlàní. Lára àwọn ọmọ Fúlàní tá a wá mú yìí inú àbà yìí ní ń gbé. Ó wá rí àwọn tó jẹ́ bíi bàbá nínú àbà yìí tí wọ́n jẹ́ Fúlàní àti olórí ọ̀dọ́ wọn tá a pè ní Muhammed àti olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lájọ wọnú àbà yìí, lájọ wọnú àwọn yàrá yìí kọ̀ọ̀kan, kò sẹ́ni tó lọ destabilize ẹnì kankan. Àmọ́ ká tó débẹ̀ bí wọ́n ṣe rí mọ́tò wa tó yọ lóníkálùkù fọ́ndàgbè, àwọn olórí wọn wà pẹ̀lú wa. Bá a ṣe kúrò ní palace láǹfààní láwọ ọbẹ̀ pẹ̀lú olórí ìlú yẹn, àwọn Fúlàní, olórí àwọn ẹ̀yà Fúlàní níbẹ̀, pẹ̀lú olórí ọ̀dọ́ yẹn tí wọ́n ń pè ní Muhammed, pẹ̀lú olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Lájọ wọnú inú àbàtẹ kọ́kọ́ rí bí ìjà àrùn yẹn. Èmi ni mò ń ṣe kámẹ́rà, àwọn ọlọ́pàá wà pẹ̀lú wa. Nítorí tá a bá ṣe bẹ̀, tá a bá kú òun bẹ̀ tán, táwọn kan bá láǹfààní tí wọ́n ya lù wọ́n àbí tí wọ́n sùn bẹ̀, ohun tẹ́ ẹ̀ ń sọ yìí kọ́lẹ́ ò mọ̀ sọ ẹni Sunday Igboho tún ti ń dàgbòrò. Ló fi jẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe àfi ń léde for future and record purposes. Kìí ṣe pé nítorí oríyìn yẹn kọ́ ni ó bí owó, oríyìn yẹn kọ́ ni ó bí káyọ̀ nífẹ̀ẹ́ rẹ, oríyìn yẹn kọ́ ni ó bí káyọ̀ máa pọ́n ilé gàràgàrà. Mo kí ìyá mi Princess ọmọ jọjú ọlá, mo dúpẹ́ gbogbo ìgbà. Ìyá yìí ó máa pè mí gbogbo bá a ṣe láǹfààní láti wà nínú àwọn gbogbo rìsáàbù yìí pé Mr Wisdom ṣé ò sí nǹkan kan, iná ò ní tọ́wọ́ yín o, nǹkan kan ò ní ṣàlàáfíà yín, ọ̀fi tí ẹ lẹ̀ gbọ́ ti ẹni ẹlẹ́ni, Ọlọ́run ní ọ̀ní ò mọ̀ bá a gbọ́ tiẹ̀. I really appreciate whosoever concerned about our movement. Lábà yìí nígbà tá a dábàá yìí a máwọn ọmọ méjì ń bẹ̀, a kó wọn fẹ́ ṣọ́ aláàbò. Ìgbà tá a kó wọn fẹ́ ṣọ́ aláàbò làwọn olórí ìlú yìí, nítorí àwọn Fúlàní yìí náà, àwọn náà ti gbọ́n pé àwọn ọmọ tí ò bá da nínú àwọn fẹ́ jẹ́ kí wọ́n kú ò, ni wọ́n fi wá ní kájọ wọnú ìlú ká lọ wo gbogbo ibi táwọn ọmọ yìí ń gbé. Kìí ṣe pé olóyè Sunday Igboho kan wọnú ìlú yẹn ó lè mọ̀ bẹ̀. Nítorí tẹ́ ẹ bá kò ní junction ibi main road tó lọ sí Ìgbẹ́tì yẹn, ẹ máa rìn over 30 minutes drive. Kìí ṣe ẹsẹ̀ driving at speed of 60 or 70. Ẹ máa rìn ní over 30 minutes kẹ́ ẹ tó dé àbàtẹ́ ń wò yẹn. Kò ṣe pé akàndédé wọbẹ̀. Nígbà tá a débẹ̀ olórí ìlú yẹn wà pẹ̀lú wa,
Miyetti Allah tó jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wà pẹ̀lú wa àti Mohammed làjọ kọ́wọ́ rìn kìí ṣe pé kinní kan àmọ́ tá a bá ṣe bẹ́ẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́la ọ̀tọ̀ nìkan tí wọ́n gbé jáde wọ́n ò ní olóyè Sunday Igboho ń da omi àlàáfíà àwọn rú àmọ́ a kó àwọn aráàlú yìí bíi 4 lọ́wọ́ àmọ́ àwọn tá a bá nínú ìlú bí wọ́n ti gbọ́ wúwúwúwú ni wọ́n kù mẹ́ nítorí arọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n kàn ń sọ̀rọ̀ ohun tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ béèrè ẹ sì láǹfààní láti ṣe sùúrù láti jẹ́ káwọn tó wà á bí òun yànnàná pé kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí. ìgbà tá a wá wọbẹ̀ a nílò fóònù táwọn ọmọ yìí ń lò a sì láǹfààní láti lọ tú àwọn inú ilé yẹn láti kọ̀ǹfàmù ìbọn tí kan lára àwọn Fúlàní tá a mú yìí tó sọ pé lágbájá ní. A sì dúpẹ́ lọ́wọ́ Olori Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dúró wọ́n fa kí n ṣe kódà wọ́n láwọn ti mú àwọn kan rí tó yẹ pé àwọn kó fún àwọn àjọ DSS àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra wọn àmọ́ lẹ́yìn oṣù 3 àwọn tó rọmọ yìí nígboro pé àwọn kiri yìí fáwọn concern gbogbo ohun tá à ń ṣe Olori Miyetti Allah gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ pẹ̀lú wa àwọn agbófinró ń bẹ pẹ̀lú wa àwọn sójà wà pẹ̀lú wa kì í ṣe pé a kàn lọ ń dágbólu we don't take law into our hands. And every update was given to the Commissioner of Oyo State. Every update was given to the DIG. Fẹ́yìn tẹ́ ẹ mọ̀rọ̀ sọ kẹ́ lọ dẹnu yín lámùrè. Èyí tó tún dà bẹ́ẹ̀ òun ni nígbà táwọn èèyàn ní wọ́n act fíìmù ni mo fi fọ́tò àwọn tìbọn gbà. Àwọn tìbọn gbà ni mo ṣe post ẹ̀ lánàá kẹ́ lè mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ nínú igbó tẹ́nìkan ò mọ̀. Nǹkan ṣẹlẹ̀ lóko tọ́mọ òdélé ròyìn lè. Nǹkan ṣẹlẹ̀ lájò tọ́mọ ò lè pé bàbá kó sọ fún wọn pé ohun tó jò òun rí lájò rí. Lódidi bí ọjọ́ 4 kò sẹ́ni tó fomi kára. Oníkálùkù ń ṣe kìí ṣe pé torí owó àmọ́ bó o ni ò ṣe ní bàjẹ́ lórí èmi àti ẹ. Aráwọn àjọ kan tí wọ́n pera wọn ní OPC orí àsìkò yìí kò sẹ́ni kankan tí ń bẹ́ni kankan jà kò sì sẹ́ni tó lè gboríyìn ẹnìkan. Bá a bá wà ń bẹ̀ nígbà tá à ń lọ àwọn àjọ vigilante wọ́n tẹ̀lé wa. Àlera wa kọ́ka ó síwájú kí sèbí ó tẹ̀lé ká pagbára pọ̀ ká pàbọ̀ pọ̀ ká pèrò pọ̀. Kò sẹ́ni tí ń bọ́mọ Gani bínú kò sẹ́ni tí ń bá Gani jà. Àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kò gbẹ́rù lórí. Orí yẹn kí ni wọ́n ń gbà. Báyé bá ń fi ọ ayé ló fi ọ láfẹ̀ẹ́ pa ni. Bọ́ bá fẹ́ jẹ́ kájọ ṣe ẹjẹ́ àpawọ́pọ̀ ká pagbára pọ̀ ká pàbọ̀ pọ̀. Mo rí ìkan tí ó pupa báyìí tó tò ká sọ́wọ́ wọ́n sọ̀rọ̀ pé gbogbo oríyìn ni wọ́n fẹ́ máa gbà oríyìn bí kíni. Olóyè Sunday Igboho doesn't discriminate anyone. Àwọn àjọ vigilante wà pẹ̀lú wa tá a jọ ń wọnú igbó yìí. Àwọn ọdẹ wọ́n wà pẹ̀lú wa. Àwọn àjọ Miyetti Allah wà pẹ̀lú wa. Àjọ ń pawọ́pọ̀ wípé bóò la ti fẹ́ fọ́ láti mọ́ tónítóní. Àwọn kábíyèsí tọ́rọ̀ yìí kàn adọ́dọ̀ọba Ìgbẹ́tì nílé Ọlọ́yẹ̀mọyẹ Àjíbòkè. Kábíyèsí tún pé àwọn vigilante bẹ̀ yìí pé kí wọ́n kún wa lọ́wọ́. Kìí ṣe pé a kàn ń dédé bọ́ síbẹ̀ ká tó wọbì kan. DIG knew about it. Mo kí bọ̀dá mi bàbá Michael Dúdú Igboho ìkẹ́kọ̀ọ́ òní ṣàlàáfíà yín. Whoever that look down at you will always come back and meet you at the great top. Gbogbo ìgbà làwọn náà ń pè mí pé Àkànbí ṣínà tí ò sí wàhálà. Mo dúpẹ́ o mo dúkẹ̀kẹ́ òkun. Gbogbo àwọn ìgbésẹ̀ tá à ń gbé yìí mọ́jà gbọ́ kò sí ń bẹ̀ bá a ṣe ń ṣe é ni wọ́n ń gbọ́ lókè.
onílùú ò ní fẹ́ jí ó tú. Ó wá rí bó lọ̀rọ̀ àwọn tí wọ́n yìnbọn sí bó ló ṣe ṣẹlẹ̀. À ń bọ̀ láti Ìgbẹ́tì, àwọn onúgbó reserve. Ìgbà tá débẹ̀ la báwọn ọmọ méjì ọkùnrin. Àwọn ọmọ tá à ń sọ yìí, ìkan bóyá bíi 24, ìkan bíi 19 years. Àwọn ọmọ yìí ni wọ́n yin barrel. Bí wọ́n ṣe rí wa, wọ́n sáré wọnú igbó, asáré park. Wípé kí ló dé tí wọ́n fi sáré wọnú igbó? Nítorí agbede bí tá a ti rí wọn ní reserve yìí, mọ́tò ò lè rìn bẹ̀, ó jìnnà. Ẹni tó bá mọ láti Ìsẹ́yìn wá sí ọ̀nà Ìgbòho ń bì yìí, ẹ ti mọ̀ wípé ọ̀nà yẹn kì í ṣe mọ́tò tí o lè pàdé mọ́tò anyhow. A wá pàdé àwọn ọmọ yìí, bí wọ́n ṣe rí wa, wọ́n sá wọnú igbó, akànsáré park ni. Gìrìgìrì wípé bo ni wọ́n ń sá lọ, táwọn èèyàn lé wọn ni wọ́n yìnbọn pàù. Ẹni tó sáré wọbẹ̀ níbọn yẹn bá. Ìbọn yẹn, cartridge yẹn, ìbọn yẹn AA ní bíi 34 àbí 35 ló mọ́ wà ń bẹ̀, bíi 6 ó wọ̀ lẹ́sẹ̀. Àwọn tí torí tí ìbọn yẹn bá yẹn, àwọn ìbọn bọ́ọ̀lìsì yẹn ló máa fọ́n. So ó bá àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ṣùgbọ́n ó mọ̀ àwọn àṣà àbílẹ̀ wa kò jẹ́ kí tẹlòmíì wọlé, ṣùgbọ́n ó lójú tí tẹlòmíì bá ń bì, ṣùgbọ́n tí tẹni tó bá yẹn ó bá lẹ́sẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ náà ni àwọn agbófinró tí ń bẹ nínú wa àtàwọn tí wọ́n ní first aid ni wọ́n sáré dé, lásáré gbé padà sí títì. Wọ́n sáré dé, ó sì mọ̀ Ìgbòho láwà, ìlú òkè láwà. Gbogbo àwọn nǹkan Yorùbá wọ́n sáré jáwé ewé ni wọ́n ń pe àwọn ọta yẹn jáde. Níbẹ̀ wọ́n yọ ọta méjì kúrò níbi kan báyìí, wọ́n yọ ọ̀kan kúrò níbi gìgísẹ̀ báyìí. Ìgbà tí wọ́n yọ ọ́ tán la wá kó ń bẹ̀, a kó àwọn ọmọ méjèèjì yìí, a kó wọn fún ẹ̀ṣọ́ aláàbò. Ṣó o mọ̀, ṣá ṣe fídíò. Àwọn tá a mú, ṣó o mọ̀ àwọn tá a mú? Ṣó o rí fídíò wọn tà bó rí fọ́tò wọn tà fún wọn tó láà heart? Tá a bá gbé fídíò wọn síta àtàwọn recording confessional statement wọn, ẹ bá kú ti ya wèrè síbẹ̀. Ohun tá a fẹ́ jẹ́ rí lẹ̀ rí. Àìmọye nǹkan ló wà tẹ́ ò mọ̀ kankan pa ẹ̀. Ṣébí mi mò ń yà á, èmi mò ń post ẹ̀. Gbogbo ibi tó o bá ti rí fídíò, ọ̀dọ̀ mi lóníkálùkù ti ń gbé tí wọ́n ti lọ ń post ẹ̀. Ọkùnrin tí ìbọn wá báyìí, ẹsẹ̀kẹsẹ̀ wọ́n pe ọta bíi méjì jáde, ṣùgbọ́n bíi 6 bí 7 ló wà nú ẹsẹ̀ yẹn. Wọ́n pe méjì ó kù 5. Ìyẹn ṣẹlẹ̀ bóyá bíi 4 days ago. Lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn wa náà, àwọn náà yin tí wọ́n, mo fi gbogbo ìkan náà ba ìkan lára àwọn bọ́ìsì tó yìnbọn yẹn, ó bá ń bì. Ó dà pé bíi 3 náà bọ̀ òun náà, àsìkò òun àti àwọn tiwa tí ìbọn bà, àsìkò wọn lọ sí hospital. DPO wà ń bẹ̀, májà agbọ́kùn sí ń bẹ̀, kò sí sàkámàǹgì kankan. A kó wọn lọ sí hospital. Wọ́n sì pe àwọn àpè ọ̀tá wá, wọ́n sì pe àwọn ọ̀tá yìí jáde. Àwọn tá à ń sọ yìí ara wọn ti yá. Àmọ́ ohun tó jẹ́ ń post ẹ̀ lánàá ni wípé wọ́n act fíìmù ni, kó o wá mọ̀ wípé wọ́n àti o 10 ń ṣẹlẹ̀ níjù. Èyí tó tún dà bẹ́ẹ̀, kí ni ohun tó ń ṣẹlẹ̀ nínú igbó rìsáàfù yìí tí gbogbo wa ò mọ̀? Igbó rìsáàfù yìí ó tóbi débi wípé tí wọ́n bá fi ń dáko fún gbogbo Nàìjíríà, oúnjẹ ó sùn wá bọ̀, nítorí ilẹ̀ tó wà ń bẹ̀ yẹn kò sẹ́ni tó mọ iye, nítorí ó lọ já sí Nìjẹ̀, ó já sí Sókótó, rìsáàfù yẹn ti pọ̀ jù. Àmọ́ àwọn nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ tó ṣe wípé ó ní agbára. Nínú igbó rìsáàfù yẹn ṣe mọ̀ wípé àwọn kan ń jí máìnì wà ń bẹ̀. Wọ́n ń jí máìnì wà ń bẹ̀. Máìnì tí wọ́n ń jí wà ń bẹ̀ yìí, àwọn nǹkan tí wọ́n ń pè lérò ajé, ó ní orúkọ àwọn òkúta
lóríṣiríṣi tí wọ́n ń jí wà ńbẹ̀ nínú àwọn gbó rìsáàfù yìí tó ṣe pé ìwọ tó bá débẹ̀ wọ́n ti sọ dìlú wọ́n ti tẹ̀lú tó síbẹ̀. ara wọn bá wa ní náà ní agbègbè òkè ògùn yẹn náà tí wọ́n kún wọn lọ́wọ́ táwọn náà gbowó ńbẹ̀ ṣùgbọ́n ọrọ̀ ajé tí wọ́n ń jí wà ńbẹ̀ ó tó ìpínlẹ̀ Ọ̀yọ́ ní internal revenue àmọ́ bẹ̀yẹn kì í ṣe ilẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ federal lónìí ó yẹ kíjọba àpapọ̀ mójútó. ohun tó wá fà á tí ajínigbé fi pọ̀ lákòókò yìí ni wípé àsìkò òjò láwà tí wọ́n bá ti ń gbẹ́ ilẹ̀ ń rì wọ́n àríṣẹ́ ṣe ni wọ́n fi fọ́dàgbè sígboro ni wọ́n fi ń jáwọn èèyàn kó. mo ń bọ̀. ni wọ́n fi ń jáwọn èèyàn kó. àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú gbó rìsáàfù yìí tó o bá ń gbọ́ mẹ́kà mọ́rò mọ́sọ̀fẹ́ nìkan wọ́n ń wa máìnì ńbẹ̀. àwọn wo ló ń wa máìnì ńbẹ̀? ta ló fún wọn láṣẹ? ṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ sí? tẹ́ ẹ bá débẹ̀ wọ́n ń pè bìkan ní báání ẹ lè gba bọ́ọ̀lì wọnú gbó rìsáàfù yìí ẹ lè gbàgbé tì wọ́n ní ojútùú ń bẹ̀. gbogbo ọmọ òkè ògùn tó bá ń gbọ́ mi wọ́n mọ̀ sọ fún yín pé bẹ́ẹ̀ lórí. àwọn ọlọ́pàá tá a jọ fẹ́ wọbẹ̀ gan sọ pé lọ́jọ́ táwọn fẹ́ wọbẹ̀ àwọn fẹ́ lọ mú kírímínà ń bẹ̀. àwọn àjọ kan wà ń bẹ̀ tí wọ́n pera wọn ní vigilante wọ́n dá ní vigilante nínú ibẹ̀ wọ́n ń ṣe ayé mi ń bẹ̀ yìí. gbogbo ètò ọrọ̀ ajé wa wọ́n ń jí wà ń bẹ̀ nínú gbó rìsáàfù yìí ní gbó rìsáàfù yìí fi dẹ̀rù jẹ̀jẹ̀ ló fi jẹ́ pé gbogbo ẹni bá fẹ́ wọbẹ̀ àwọn kinní tí wọ́n fi ń break stone táwọn fi ń kó ọrọ̀ ajé kò ń bẹ̀. à ń fàkókò yìí bẹ̀ Inspector General of Police àti àjọ DSS tẹ́lẹ̀ rí olóyè Májàsọ́lá ti jẹ́ kí wọ́n gbọ́ wọ́n sì ti ń gbégbésẹ̀ lẹ fi rí àwọn soldiers tí wọ́n fọ́n sínú ibẹ̀. olóyè Sunday Igboho ló pè wípé ohun tó wà ń bìbà yìí ni wọ́n fi láǹfààní láti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé kí wọ́n máa bọ̀ ń bẹ̀ lẹ fi rí àwọn soldiers tí wọ́n fi ń wọnú gbó rìsáàfù yẹn lọ. oríyìn kìnnì mo kí ìyá mi Tóyìn Tòmátò bó ṣe ń lọ ọmọ onímúṣe àjínà ọmọ onímúṣe àná tòru mo kí yín mo rí gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe nípa ti ọmọ tí ò ní làákàyè gbogbo ẹni bá ń gbọ́rọ̀ ẹnu Portable tóun náà fi ń jọ̀jì ṣé kí n sọ fún ọ wípé tó o lè fi ru Portable tọrọ ọmọ ìwọ obìnrin tó ń gbọ́ náà ṣé wọn náà lè tọrú ọrú ẹ̀ pé kó jọ ọkọ rẹ ọmọ tó lè pé bàbá rẹ̀ ló lè tó lè faṣọ ya mọ́ bàbá rẹ̀ ń ta gbangba irú ẹ̀ náà wọ́n ń sọ̀rọ̀ lẹ́yìn náà wọ́n ń bàbàrà lẹ́ ń kọ́mẹ́ǹtì ó fi yé wa wípé onígbó ló pọ̀ jù nínú ẹni tó ń bẹ lórílẹ̀‐èdè yìí àbí tí làákàyè ẹ̀ kù díẹ̀ káàtó. àmúgbó sọ̀rọ̀ wọ́n ń pè ọ́n wèrè onídìdìrín ló ń jẹ́ àti ṣùgọ́mù àti ṣùẹ̀gbẹ̀ ọmọ ìyá àgọ̀ kan náà ní gbogbo wọn. People say who you are before they listen to whatever you have to say. ẹ̀rí irú èèyàn tí Portable ń jẹ́ ilẹ̀ wọn ń gbọ́rú ẹ̀rọ inú ẹ̀. Portable is nothing. mo kí bọ́dà Abdulkabir Àṣàfà lára àwọn tá a jọ láǹfààní tá a jọ kẹ́yẹ tá a jọ wọnú gbó rìsáàfù yìí rèé. a níbi tí wọ́n máa ń jókòó sí. àmọ́ gbogbo tó jẹ́ ká máa fi fọ́nrán yìí ká máa ṣe ni wípé tá a bá ṣe bẹ́ẹ̀ a ti gbọ́ fùrùfùrù wípé tá a bá wá àwọn làwàlà pa àwọn ọmọ yẹn tá a fẹ́ wá rescue. àmọ́ káyé ó lè mọ ibi tá a bá ṣe tiwa dé ló jẹ́ kẹ́ ẹ máa rí fídíò. ó rí ẹni tó gbé omi kan kí wọ́n má bàa sọ pé gbogbo omi ló gbé. tá a bá ṣe fídíò tí wọ́n náà dédé rí tí wọ́n pa màálù bíi 300 kalẹ̀ tí wọ́n láwọn Sunday Igboho ló wá pa màálù àwọn kí ló sọ. ó ní wọ́n fi kíní ìjàlè ìkàmọ̀ ni wọ́n o. inú ìlú tó rí tá a wọ̀
Olori Meyati Allah gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ńbẹ̀ńbẹ̀ ọmọ kábíyèsí yìí ńbẹ̀ńbẹ̀ tá à ń pè ní Mohammed àjọwọnú ìlú yìí òun gan ló sọ pé ẹjẹ́ àtúbí nítorí àwọn gan ò fẹ́ gbà káwọn ọmọ yìí ó jẹ́ káwọn kú òun bẹ̀ wọ́n láwọn ti pẹ́ ńbẹ̀ wọ́n ní gbogbo nǹkan làwọn fi kó lóyè mọ́jà sọ́lá lọ́wọ́ àwọn no dispute yìí pé àwọn ọmọ àwọn kan wà tí wọ́n ti ya gíran. wọ́n ní kódà ọmọ kan wà nínú àwọn ọmọ yìí táwọn ti mú rí tó pààyàn. ìkan wà nínú àwọn ọmọ àwọn tí wọ́n mú màá post fídíò yẹn tó ṣe pé àwọn ò mọ̀ pé lẹ́yìn kùnlé àwọn ó kó mọ bíi 4 tó hú nínú ilẹ̀ táwọn ò mọ̀ àwọn náà gbogbo àwọn ọmọ wọn àwọn náà wà ń fura sí wọn fúnra wọn ni wọ́n ní ká lọ wọlé àwọn tí wọ́n bá mú yín dé nù ìlú tá a ti tẹ rí fídíò ilé àwọn Fúlàní yẹn gbàgbé ò lè mọ bẹ̀ nítorí over 30 minutes drive ni láti títì kó tó débẹ̀ ká tó wá ní áńbẹ̀lì ẹ̀sìn. so wọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n ohun tí ò já báwọn èèyàn nínú ìlú ni wípé bí wọ́n ṣe rí mọ́tò wa àtàwọn ọlọ́pàá àti kinní ni gbogbo wọn fọ́n dàgbù kódà àwọn míì gan wà lókèrè gbogbo bá a ṣe ń ṣe fídíò yẹn tí wọ́n wà nú pápá táwọn òwọ́n náà kan ó débi ẹ̀rùlẹ̀wò níbọ̀ nígbà tí wọ́n ríru ẹ̀ rí lánàá àwọn ọmọ kéékèèké bí àwọn ọmọ ọdún 3 4 àrí wọn tí wọ́n ń sunkún sáwọn onímọ̀ kámẹ́rà fún yín àmọ́ ohun tá a fẹ́ jẹ́ rí lẹ́rí gbogbo àwọn tí mo post lánàá tẹ́ rí tí mo báyìí ó ti ṣẹlẹ̀ bí 5 days ago mi ò post ẹ̀ ní àmọ́ ìdí tó jẹ́ post ẹ̀ ní alẹ́ àná ni wípé mo rí táwọn kan acting Sunday Igboho pé acting ni wá wò ó ṣe act wípé ó yá gbẹ́sẹ̀ ilẹ̀ jáyìnbọn lù ọ́ lẹ́fì mọ̀ wípé àwa ò act we are determined to secure our land we have focus and with full determination. Why are we acting? Acting for what? Lẹ́yìn ìgbà yìí ní gbogbo ìgbà tá a lọ sínú àwọn ilé yìí tán lẹ́yìn ìgbà yìí ní gbogbo àwọn Fúlàní pera wọn pọ̀ ni wọ́n lọ rí ọba Igbópẹ̀ tí wọ́n ń bẹ̀bẹ̀ wípé gbogbo àwọn tó bá jẹ́ kàndánù rẹ̀ sí àwọn ó yọ wọ́n dànù. A sì láwọn Fúlàní kọ̀ọ̀kan tí ní ẹsẹ̀ wọn ò mọ́ tí wọ́n sì wà lágọ̀ọ́ ọlọ́pàá dòní ṣàṣe fídíò wọn fún yín ni nítorí iṣẹ́ sì ń lọ síwájú láti ráwọn ìtókù wọn mú. Àwa tá à ń post we are not daft à ń post lórí ìdí kan àbí ìdí kejì láti má jẹ́ kí wọ́n parọ́ nǹkan tí ò ṣe tiwa mọ́ wa kí wọ́n má sọ pé ńjọ́ táwọn Sunday Igboho wá ni wọ́n jí ọkọ̀ wa gbé àbí ni wọ́n dáná sun ọkọ̀ wa kó má jẹ́ pé ńjọ́ táwọn Sunday Igboho wá gbogbo Fúlàní tó wà lábà wa ni wọ́n pa la fi ń ṣe bẹ́ẹ̀ wípé ẹjẹ́ àwò àti débí o ẹjẹ́ àwò àti dé tọ̀hún o inú igbó tá a ti lò bí 2 days ṣẹ́gbó fídíò 2 days rẹ rí ẹni èyí tá a fẹ́ jẹ́ rí lẹ́rí. Orí wọ́n ti pa àwọn ọ̀rọ̀ kan mọ́ wa lọ́jọ́ kìíní àná ó ti jẹ́ agbọ́n wípé ẹ jẹ́ kájí ó mu káyé ó mọ jẹ́ ó mọ bó ṣe ń lọ. A sì ráwọn kan orí olóyè mọ́jà sọ́nà ò bẹ́ẹ̀ nìkan jà kò bẹ́ẹ̀ nìkan bínú ìgbésẹ̀ rẹ̀ is taking the step accordingly. We are meeting with the elders in the town. We meet with the hunters. Meet with the kings. Àwọn ọba wọ́n pè wá wọ́n bá wa sọ̀rọ̀ wípé báwo ni. Ó wáyé tó bàyàn nú jẹ́ jù àwọn ọmọ Yorùbá míì wà tí wọ́n ń fi ṣe àwọn èèyàn wálẹ̀. Ẹ má jà parọ́ tanra wa bí kú ilé ọ̀pá ni tòde ò lè pànìyàn. Wọ́n ti sọ̀rọ̀ ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ààbò orílẹ̀-èdè yìí wọ́n ti sọ́dọ̀ òṣèlú.
àwọn onúgbó ọjọ́ kejì ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ declare wípé kọfí wà. Kọfí kìnnì. À ń jìjà pé káráwọ̀ kan ẹni òfin kó nílé ó gbélé láti aago 4 ìrọ̀lẹ́ títí dago 8 ọjọ́ kejì. Ta ni ò mọ ọgbọ́n ká fẹnu sẹ́nu káwàtì? Ohun tí ò sì fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ni wípé àwọn kí ló ń ṣẹlẹ̀ nínú igbó rìsáàfù yìí, wọ́n ń kó mining níbẹ̀. Ask anyone who is living in Òkè Ògùn. Wọ́n ń kó mining, wọ́n ń kó yàláyà mining nínú igbó rìsáàfù yẹn. That they don't want them to be exposed. Ibo làwọn Fúlàní àbáwọn tí wọ́n wakùsà bẹ̀ tí wọ́n ń ríbọn. Àwọn China tí wọ́n wá ń rajà lọ́wọ́ wọn ni wọ́n fi ń ṣe exchange láti fi gbàbọn. Láti fi ṣe kíni? Láti fi gbàbọn. Àwọn ni wọ́n fún wọn níbọn. O ò ní débẹ̀, wọ́n ń pè bìkan ní bọ́ní. Ọ̀pọ̀lọpọ̀ kan ṣẹlẹ̀ tí ò ṣe sọ lórí afẹ́fẹ́. Àná ọjọ́ kejì state governor ní òun declare coffee. Ṣẹ́yìn ò mọ̀ pé torí àwọn kan ni wọ́n ṣe declare coffee. Tó bá ṣe pé fíìmù là ń hàtì, kí ló mú jọba yẹn pé eré pálá àwọn eléyìí ṣe kò ní ìdíkà declare coffee? Ṣé ẹ mọ̀ wípé a ti fẹ́ máa kàn fún ni? Àmọ́ wọn ò fẹ́ ọ̀lù òǹdarí ta ní ọ̀bọ̀ ọjọ́. Gbogbo wa là ń kọ̀tàn. Àlùbírù la ìyá àbúlẹ̀. Gbogbo ohun tó bá ṣe láyé yìí kò ní gbé. Wàzọ́bù la user. Gbogbo ìwà kan ló wù ní àwọn èdè yòó nígbàgbé. Wàdàyàmù làyàmù. Ọba tí ó ṣẹ̀sùn òní kú mímà làmàṣíntà. Máa ṣe ohun tó wù ọ́ lọ kà máa ń tàdí lùtùdà. Ohun tó bá ṣe ni wọ́n fi san lẹ́san. Nígbà tí ò ti sí ọ̀nà tí wọ́n lè fi parọ́ gbé Ìgbòho bá a ṣe ń post gbogbo àwọn update wa. Kò sí ohun tó kù ní wípé bó la ṣe lè dá lọ́wọ́ kọ́. Bí wọ́n ṣe dá wa lọ́wọ́ kọ́ ni kọ́fì tí wọ́n declare. That is why gbogbo kọ́fì yẹn kò ń ṣe torí nǹkan kan, is because of us. Ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ tó ní kálukú ń gbé síkùn tí ò tí ì tásìkò tá a sọ. Àmọ́ gbogbo ohun tẹ́ ẹ̀ rí yìí, we are doing it deliberately for you to know our steps, for you to know what we are doing. Nítorí èní kọ́, nítorí ọ̀la ni. Tá a bá wọnú àwọn àbá Fúlàní yìí tá a ṣe fídíò, tó bá dọ̀la tí wọ́n bá ya fídíò kan fún yín wípé àwọn Sunday Igboho ló wọnú ìlú wa ni wọ́n pa gbogbo màálù ni wọ́n sun gbogbo àbá wọn. Ìwọ gan bó ṣe jẹ́ Yorùbá ẹni ẹ̀ bá dẹ̀ bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. So gbogbo àwọn steps tá à ń take, à ń kárí iṣẹ́ àmàmì àti àlà dání. Kìí ṣe pé à ń bínú Fúlàní. Àmọ́ àwọn kankan wà nù wọn tó ṣe wípé wọn èé ṣèyàn o. Tí wọ́n bá gbé àwọn èèyàn báyìí, wọ́n bá wọn sùn bí rẹ́rẹ́ ni. We know what we are doing. We are not daft. We have a lot of graduates in us. We have a lot of educated people. We have a lot of intelligence in us. Àwọn tó rí tán wá drone yẹn, they are international security forces. I need drone mẹ́ta, ṣùgbọ́n we still need more. We need more. Ṣé mo parọ́ fún ọ? A wà nínú igbó látàárọ̀ ṣúlẹ̀ àrí nǹkan kan jẹ́. A bọ́ sí gbòòrò àti olóyè àtẹni tí ò ṣe olóyè. Orí mo wá ní
mo wá dá nìkan gbogbo wọn rẹ́rìn mo ní gbogbo àmọ́ ní aláàrù tó ń jẹ búrẹ́dì ẹran orí rẹ̀ ló ń jẹ tí o mọ̀ o gbogbo wa wo a jẹ búrẹ́dì bí ẹni tí wọ́n mú bọ́ta nínú gan ni búrẹ́dì onílé ọ̀nà náà orí kéèyàn máa há búrẹ́dì jẹ èní ni mo lè sọ pé èmi náà gbé èèyàn tí mo wẹ̀ tí mo wo pé kí n jọyàn kó gbogbo ara mi ló ti ta kókò yìí so ṣé bí màá wá wọnú gbó ìmọ̀ lọ àti fíìmù tó gbẹni tí ò bá mọ̀rọ̀ sọ kó dẹnu ẹ̀ lámùrè. When God is ready to promote you, He doesn't require anybody's support. Bọ́lá ń bá ṣe tán tó fẹ́ gbé yàn ga, yóò gbé ọ̀gá ni. Ìjà àgbàkọ́, òòrùn ló ṣèmọ́lẹ̀ fún ọ̀sán, òṣùpá ní ìṣọ́lá tiẹ̀ láàjìn. Bóòrùn bá ṣiṣẹ́ tiẹ̀ tó òṣùpá yọ. Ìràwọ̀ tí bá ń bẹ́ǹta ẹja kun lọ́wọ́ tá a bá lè kun lọ́wọ́ ẹja sẹnu wá dédé síbí. Gbogbo ìràwọ̀ tó bá fẹ́ báràwọ̀ tí ń bẹ́ǹta tí ò bá tó bá bá Kristiánì yóò padà ló mọ́gbà ni. Ẹ̀sìn mi àròyé orin tí ọ̀kágbẹ̀ jáwọ́ níbi ọ̀tẹ̀. Abẹ́rẹ́ Àdìsá ti lọ kọ́nà kò tó dí. Àkànbí tẹ́nìkankan bá lẹ́hun tó fẹ́ bá mi sọ you can drop your